Ṣeun Kuti sọ̀rọ̀ èyí lohun tó fà á tí lọ́kọláya fi ń béèrè ṣíṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ DNA. Olórin tàkasúfèé ilẹ̀ wa tó jẹ́ ọmọ bíbí inú Fẹlá Aníkúlápó Kuti tí í ṣe àgbà òǹkọrin tó ti dolóògbé nì Ṣeun Kuti ti sọ èrò rẹ̀ lórí ọ̀rọ̀ àyẹ̀wò ẹ̀jẹ̀ tí yóò fìdí ọkùnrin tó lọ́mọ múlẹ̀ èyí tí wọ́n ń pè ní DNA. Bó tilẹ̀ jẹ́ pé Ṣeun kò dárúkọ ẹnikẹ́ni tàbí ìdílé kankan tó fi tẹnubọ ọ̀rọ̀ rẹ̀, ọwọ́ agbára táwọn ọkùnrin ń lò lórí obìnrin ló ní ọ̀rọ̀ náà jẹ́ nítorí wọn kò lè dán wò pẹ̀lú ọmọ ọlọ́lá. Nínú fídíò kan tó jù sójú òpó Instagram rẹ̀ ni Ṣeun ti ń sọ̀rọ̀ náà bí àwàdà bí eré. Ó ní tèmi o, mo lérò pé ṣíṣe àyẹ̀wò DNA fún ọmọ tí n bá máa ṣe DNA gan kì í ṣe nítorí ọmọ yẹn gangan. Ọkùnrin yòówù tàbí ẹnikẹ́ni tó bá tọ́ ọmọ tàbí èèyàn títí di bíi ọdún 10 sí 15, kódà bó jẹ́ ọdún 3 sí 4, ọmọ tí èèyàn ti tọ́ tí ìfẹ́ ti jọ wà láàrin yín, kí àyẹ̀wò kan wá sọ pé ìwọ kọ́ ló bí i, ṣé wàá wá sọ pé ò nífẹ̀ẹ́ ọmọ yẹn mọ́ ni? A jẹ́ pé ìfẹ́ irọ́ ni, a jẹ́ pé ò nífẹ̀ẹ́ ọmọ yẹn látilẹ̀ wá ni. Ṣé àwọn èèyàn kọ̀ọ̀kan ni wọ́n ń tọ́ ọmọ aláìníyá àti aláìní bàbá ni? Àwọn kọ̀ọ̀kan ni wọ́n ń gba ọmọ tọ́ bíi tiwọn ni, tí wọ́n ń tọ́ wọn tí wọ́n sì nífẹ̀ẹ́ wọn bíi pé àwọn ni wọ́n bí wọn. Ṣé àwọn yẹn kì í ṣe èèyàn ni? Ohun tí wọ́n ń ṣe dáadáa ni. Àìlóye wa nípa ayé ló fà á táwọn èèyàn fi ń rò pé kí gbogbo nǹkan jẹ́ ti tàwọn nìkan. Ṣíṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ wà lórí bóyá èèyàn fọkàn tán ọkọ tàbí ìyàwó rẹ̀. Pé èèyàn ṣe DNA, ìtumọ̀ rẹ̀ ni pé o ò fọkàn tán olólùfẹ́ rẹ. Kò sí nǹkan ire tàbí ohun tó burú kan níbẹ̀. Ọ̀rọ̀ ìfọkàntánra ẹni ni. Eré lásán làwọn èèyàn sì fi ń ṣe táwọn èèyàn míì fi gbà sí nǹkan míì. Kí ló dé tí gbogbo yín wá sọ ọ́ di bàbàrà? Pé Very Dark Man sọ kinní yìí kò sọ pé kí ọkọ rẹ má fọkàn tán ẹ. Ọkọ rẹ kò fọkàn tán tẹ́lẹ̀ látilẹ̀ ni. Kò sóhun tẹ́ ẹ fẹ́ sọ tàbí fìdí ẹ̀ múlẹ̀ láti sọ pé DNA ṣíṣe kò ní ṣe pẹ̀lú fífi ọkàn tán ara ẹni. Ọ̀rọ̀ àìfọkàntán ara ẹni ni ṣíṣe DNA. Kò sóhun tẹ́ ẹ fẹ́ sọ fún mi lórí ìyẹn. Wọn ò sì bí ìwọ̀gbọ̀n alára dáa gẹ́gẹ́ bí ọkùnrin. Ọ̀rọ̀ ọwọ́ agbára ni. Ọ̀rọ̀ ìfọkàntán ara ẹni nìkan kọ́, ọ̀rọ̀ lílo ọwọ́ agbára ẹni. Báyìí ni Ṣeun sọ ọ̀rọ̀ rẹ̀ nígbà táwọn kan faramọ́ èrò rẹ̀ pé kódà bí ọmọ náà kì í ṣe tàwọn, àwọn kò lè torí ẹ̀ kórìíra ẹ̀. Àwọn míì ní àpò ara ẹ̀ ló sọ gbogbo ọ̀rọ̀ tó sọ yìí sí. Wọ́n ní tí àyẹ̀wò ẹ̀jẹ̀ bá lọ sọ pé òun kọ́ ló ní gbogbo àwọn ọmọ tóun alára ń rè lọ́wọ́ báyìí tó ń pè ní tiẹ̀ ní Instagram, níbẹ̀ ló máa wá tí yóò fi sunkún fún gbogbo aráàlú. Bẹ́ẹ̀ làwọn míì ní ojú wo làwọn fẹ́ máa fi wo ọmọ tó jẹ́ èrè àgbèrè ìyàwó tàbí ọkọ àwọn lákàtà àwọn. Wọ́n ní èsì àyẹ̀wò DNA kò tilẹ̀ mọ lórí àgbèrè tàbí fífi ọ̀bẹ ẹ̀yìn jẹ ara ẹni níṣù nìkan. Wọ́n ní àwọn kò mọ̀ bóyá ó ti gbọ́ nípa àṣìgbé ọmọ lọ́sibítù rí, àti pé àìmọye ọ̀rọ̀ ló ti ṣẹlẹ̀ rí tí wọ́n láwọn kan parọ́ ọmọ nílé ìwòsàn. Àwọn tí kò faramọ́ ohun tí Ṣeun sọ ṣàlàyé pé ó lè máa sọ̀rọ̀ bí inú tiẹ̀ ṣe rí o, ṣùgbọ́n kò pọn dandan kí gbogbo èèyàn gbà á tọwọ́ tẹsẹ̀ tàbí mójú kúrò níbẹ̀ gẹ́gẹ́ bí èrò tiẹ̀. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.